Hello, ẹ̀yin èèyàn mi. Àbẹ́ ẹ̀ máa gbọ́ Ebony. Ashley oníbàràndà. Wọ́n ní ọjọ́ Yèyé Mólú. Tó ṣe Yèyé Mólú yẹn. Wọ́n níjọ́ yẹn báyìí. Àṣírí ṣẹ̀tì. Lọ́ba ní í ṣe ló lọ bá àwọn alàgbà, àwọn elders ní. Àwọn elders, ṣọmọ nípa àwọn elders máa ń wá lóríṣiríṣi. Oríṣiríṣi irú wà ògiri wà àwọn ọkọ̀ kì í ṣe tàwọn ilé Ifẹ̀ nìkan. Wọ́n ní àwọn elders pọ̀ ọjọ́ yẹn. Ó wá la bá wọn. Jọ̀ọ́ o, òun ní kóun bẹ́ẹ̀ yín ni o. Òun kóun fi nǹkan kan lọ̀ yín ni o. Òun ní kóun sọ gbogbo bó ṣe ń lọ o. Torí ní ọ̀dọ̀ wa ní kínní. Ṣé ẹni tó jẹ́ pé kì í ṣe Christian, ẹni tó jẹ́ pé kì í ṣe oníṣẹ̀ṣe bíi tàwọn báyìí, ṣé wọ́n lè fi jẹ Yèyélúà? Ṣé wọ́n lè fi jẹ queen inú ààfin? Wọ́n lè fi jẹ olórí àbí ní queen ọba nílùú. Ó tún ṣe tán kì í ṣe ọmọ ìlú. Ó tún ṣe tán kì í ṣe Christian pọ́nbélé kiri yó. Òun náà kan fi jẹ queen ilẹ̀ wa yìí. Kan fi gbogbo ìyèṣà tó ń jẹ ní ààfin. Òun wá ní kó fi jẹ. Kò dẹ̀ ń bá wọn ṣe ìṣiṣẹ́, nǹkan bá wọn ṣe wá sí ibi ìṣẹ̀ṣe o. Kò dẹ̀ ń bá wọn ṣe nǹkan kan nípa traditional kínní. Wọ́n ní tó bá sọ pé kán lọ ṣe nǹkan tí ìbílẹ̀ ó máa lóun ò ṣe o. Torí Christian òun, religion òun ò gbà bẹ́ẹ̀ o. Religion òun ò ṣe gbà o. Religion pé kò sí nǹkan tó máa ṣe ní ọ̀dọ̀ ní ètùtù tó fẹ́ ṣe ní kínní. Ó máa ní Ọlọ́run kọ́ òun bẹ́ẹ̀. Pé Christian lòun. Pé irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wá fi jẹ Yèyélúà. Òun náà fẹ́ fi jẹ queen ilé Ifẹ̀. Àwọn tó jẹ́ pé òun gangan tóun jẹ́ ọmọ ilé Ifẹ̀ wọn ò fòun jẹ́. Òun tó yẹ kó jẹ́ ọmọ Yèyélúà wọn ò fòun jẹ́. Wọ́n á lọ fi lọ́n jẹ ọmọ tí ò ṣe ọmọ ìlú wọn. Tí ò ṣe ọmọ ilẹ̀ yẹn. Wọ́n tún lọ fi kò tún ṣe ìṣẹ̀ṣe Christian. Kò dẹ̀ ń bá wọn ṣe nǹkan kan. Anything tó bá jẹ́ ìṣẹ̀ṣe ní ààfin kò ń bá wọn ṣe. Kò ń débẹ̀. Òun náà wá wò ṣoṣo tán ní kán lọ fi jẹ. Pé kí ẹ̀bẹ̀ tóun bẹ̀ ni pé kán sọ fún kábíyèsí. Ẹ gbọ́ bó ṣe yẹ kó rí nìyẹn. Òun bẹ́ẹ̀ ni kóun sọ fún kábíyèsí, kẹ́ bá wọn sọ fún kábíyèsí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ o. Pé gbogbo ètùtù tán bá ń ṣe ó yẹ kó wà níbẹ̀. Gbogbo nǹkan kí nǹkan tó wà kó mọ anything tradition nǹkan kan. Wọ́n ní bí gbogbo wọn ṣe ń wò nìyẹn. Ó dáa kí ló fẹ́ kí nǹkan tó kí ló mean. Ó ní nǹkan tó òun mean ni pé kán bá òun bẹ kábíyèsí. Kán fi òun jẹ. Òun ń ṣe ìṣẹ̀ṣe. Òun ń ṣe gbogbo ẹ̀. Òun ń ṣe gbogbo. Wọ́n ló ka gbogbo iṣẹ́ tó máa ń ṣe láàfin. Ta ló yẹ kó jẹ irú nǹkan bẹ́ẹ̀? Ta ló yẹ kó jẹ Yèyélúà? Ta ló yẹ kó jẹ queen ilé Ifẹ̀? Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wora wọn lójú. Pé nǹkan tó ní ká ṣe ni pé ká bẹ́ẹ̀ sọ fún kábíyèsí. Kábíyèsí fún rẹ̀ pé àdó tàbá ní ká sọ fún kábíyèsí. Ṣùgbọ́n tó wá pé kábíyèsí nìkan ló lè jẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú. Pé bóyá tá bá sọ fún pé bẹ́ẹ̀ tí wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tí ò ń sọ yìí kábíyèsí nìkan ló lè ní agbára láti sọ pé òun ò fẹ́. Nǹkan tí àwọn wọ́n ní wọ́n dẹ̀ lérò pé kábíyèsí nìkan ló kàn lọ yan ẹni tó máa ṣe Yèyélúà àbẹ́ ẹni tó máa ṣe queen. Wọ́n ní kí ni òrìṣà ìbílẹ̀. Wọ́n láwọn òrìṣà ìbílẹ̀ àwọn ni wọ́n lè sọ nǹkan yìí. Kì í ṣe pé kábíyèsí kàn máa sọ pé ìwọ lágbájá ìwọ lọ ṣe bẹ́ẹ̀. Pé wọ́n ń ṣe bẹ́ẹ̀. Pé nǹkan táwọn alálẹ̀ sọ fún kábíyèsí ni kábíyèsí ń ṣe. Irú ìtò wá sọ pé wọ́n ní kí kábíyèsí kán sọ fún Queen Naomi pé kábíyèsí ò lè fẹ́. Kán sọ fún kábíyèsí pé kó má fẹ́ torí kì í ṣe ọmọ ìlú wọn. Kí kábíyèsí má fẹ́ torí kó má fi ṣe queen. Kó má fi ṣe pé kán bá òun bẹ kábíyèsí
kí wọ́n ní kí kábíyèsí sọ fún Naomi pé kó máa lọ òun ò ṣe mọ́ wọ́n láwọn bíbí yẹn wá ní arábìnrin tó wá ní ká wá gbọ́ ẹyẹ sórí pé o sọ pé kábíyèsí ò ṣe mọ́ kí Naomi máa lọ pé àwọn yẹn ò sí níkàáwọ́ àwọn torí olólùfẹ́ làwọn méjèèjì àwọn ò sí níbi tí wọ́n ti ń ba nǹkan jẹ́ ibi tí wọ́n ti ń tún nǹkan ṣe làwọn wà wọ́n ní kì í ṣe àwọn fẹ́ẹ̀kì alàgbà tó wà ní ààfin wọ́n ní torí wọ́n ní àwọn alàgbà pọ̀ wọ́n wá ṣe Yèyé Mólú wọ́n bá wọn ṣàjọyọ̀ Yèyé Mólú ní kí ló ń jẹ́ ní èbó ní lọ bá wọn wọ́n ní wọ́n sọ fún pé òkè pé tí ìyẹn náà kan lọ bá pé kábíyèsí ló lè ṣe yẹn ìyẹn ò lè rán àwọn nìyẹn pé ṣùgbọ́n pé kán fi Queen Naomi ṣe Yèyé Mólú àbí kán fi ṣe Queen bó tí o pé èèyàn ò sí lọ́wọ́ àwọn pé láìsí àwọn alálẹ̀ àbáwọn òrìṣà pé àwọn náà máa ń yàn nílùú wọ́n máa bẹ̀bẹ̀ àpé ẹgbẹgbẹ̀ wá wọ́n máa sọ wípé ta ni kinní yẹn mú ta ló òrìṣà àwọn gọ́ọ̀sì wọn pé ta ló mú wọ́n máa tẹ́ gbogbo pẹpẹ orúkọ wọn síwájú wọ́n máa sọ wípé irú kábíyèsí yẹn sì gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọn ò mú wọn lóun ni ọba kan wọn ò ṣáà mú gbogbo àwọn tó kù pẹ̀tù ohun tó jẹ́ ọmọdé inú wọn náà wá lọ mú wọ́n ní bó ṣe máa ń ṣe pé àwọn alálẹ̀ ló máa ń mú wọn wọ́n máa ń differentiate wọn ó sì yẹn ò sí ní ọwọ́ kábíyèsí yẹn ò dẹ̀ sí lọ́wọ́ tiwọn wọ́n ní nǹkan tó ń bẹ̀ wá sí pé lọ bèrè lọ́wọ́ àwọn alálẹ̀ ló lè bẹ̀ sí pé kí ló dé tán lọ fi Naomi ṣe Queen àbí kí náà fi ṣe Ìyélúà pé nǹkan táwọn yẹn bá sọ àwọn ò lè decide fún àwọn alálẹ̀ wọn ò lè decide fún àwọn òrìṣà wọn nǹkan tó òrìṣà wọn bá sọ òun ni abẹ́gi wọ́n ní ṣe ni Naomi ṣe ni Ashley wá bẹ̀rẹ̀ sí ní wò ó ní sọ pé sí nǹkan tó lè ṣe wọ́n ní kò sí nǹkan táwọn lè ṣe àfi tó bá lọ àwọn òrìṣà nìkan náà máa bẹ̀ ló máa lọ bá sọ wàá sọ fún ọ pé kán change wọ́n ní o pé ṣùgbọ́n ìtàwọn bá sọ pé àwọn fẹ́ ṣe táwọn bá ṣe tó òrìṣà ò bá dé gbà pé ṣe mọ̀ pé ìbí wà lórí àwọn pé kó máa lọ pé àwọn alálẹ̀ ló ń yan ẹnikẹ́ni tó alálẹ̀ bá yàn a gbọ́dọ̀ faramọ́ ìwọ náà máa faramọ́ wọ́n ní Ashley bú sẹ́kùn lọ́rọ̀ tá à ń sọ wọ́n ní Ashley bú sẹ́kùn pé ó fẹ́ lè sọ pé kílẹ̀ lànà kóun jábọ̀ wọ́n ní bó ṣe sorí kodò nìyẹn tó ń sunkún lọ tó rẹ̀ sunkún Ashley gàgà gúgú Ashley wàwà wówú Ashley lérò pé gbogbo nǹkan tóun bá ti ṣe ní ààfin nǹkan tó dúró nídúró pé òun jẹ́ ọmọ nílẹ̀ òun gangan ló yẹ kí ẹ̀tọ́ tọ́ sí òun ló yẹ kó máa dá àṣà ó nìyẹn sì ẹ̀rí nǹkan tí kábíyèsí ṣe fún kábíyèsí wá gbé àṣà fún Naomi ó gbé àṣà ó gbé fún Naomi ó gbé àṣẹ ó gbé fún Naomi kí Naomi kó máa pàṣẹ wàá láàfin gẹ́gẹ́ bí olórí àgbà gẹ́gẹ́ bí olórí ìyàwó àkọ́kọ́ tó ń fẹ́ olórí tó jẹ́ pé òun ni Queen ní kábíyèsí wọ́n ní Ashley mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ Ashley gbogbo ọ̀nà burúkú tán lọ gbà wọ́n sọ pé àfẹ́mí gbogbo ẹ̀ pátápátá ni àwọn òrìṣà ilẹ̀ wọn kọ̀ wọ́n á ní àwọn òrìṣà wọn sọ wọ́n ní àwọn alàgbà sọ pé bí inú bá ṣe rí òun náà fi máa ń yan ẹni tó yẹ ẹni tó fit ẹni tí ó lè ṣe òun làwọn òrìṣà máa ń wò tí ò bá ti sí àbàwọ́n ẹni tí ò sábà wọn kankan lára ẹ̀ tó wá pé bó ṣe wáyé tálálẹ̀ bá táwọn rí táwọn òrìṣà yẹn bá rí pé òun mọ́ látòkè délẹ̀ kò sábà wọn why not wọ́n á mú wọn pé ṣùgbọ́n àwọn ń wá ẹni tó jẹ́ pé ọlọ́kàn tútù oníwà tútù ẹni tó máa jẹ́ kí progress ààfin tí ò ń ṣèrú òun náà máa ń fi irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ pé ṣùgbọ́n tó bá ní àmúlòmálà àwọn òun kẹrẹ̀rẹ̀ ni olórí àwọn àmúlòmálà ẹ̀ láàfin òun àti Maria òun àwọn nìkan yẹn náà ni
Wọ́n ní nǹkan tó sọ fún Ashley nìyẹn pé táwọn alálẹ̀ ló lè bá sọ yẹn pé kí ló dé tán lọ mú Naomi. Àwọn alálẹ̀ ló máa ṣàlàyé fún àwọn òrìṣà wọn ló máa ṣàlàyé fún pé kó lọ bá wọn. Wọ́n á ṣàlàyé bó ṣe tó àti bó ṣe yẹ torí kì í ṣe kábíyèsí ló yàn kì í dẹ̀ ṣe anybody ló yan queen kì í dẹ̀ ṣe anybody ló yan Ìyélúwà ẹni tó ń fẹ́ ló ń fẹ́. Kẹ́dẹ̀ máa wo Ìyélúwà tí wọ́n ní Mariam máa ń pè rẹ̀ pé òun ni Ìyélúwà òun ni pé kábíyèsí sọ pé ẹni tó ní Ìyélúwà òun ni Naomi kì í ṣe pé bóyá wọ́n fún ní kò yìí máa hà tẹ̀ wọ́n ní kó máa hà tẹ̀ tó nìkan bá dé ó máa gbà torí ẹ̀ ló ṣe ń sá eré gbà tó rí Naomi kò tí ì dé tó fẹ́ wọnú ààfin ló bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi tó ń kidnap ọmọ ọlọ́mọ tó ń dènà dé ní gbogbo ọ̀nà tó ń pa lára tó ń ṣe gbá tó ń ṣàwọ̀ ẹ̀ rí i pé ìjà yẹn ò tí ì tán lẹ̀ ó tún wò ṣoṣoṣoṣo ó tún lọ adopt bó lọ ṣe surrogate ọmọ bóyá òun ló túbi níbà wọ́n tẹ nǹkan tó ń sọ nípa Mariam mú máa pọ̀ allegedly ẹ̀yìn èèyàn mi tó fún ẹ bá wa share ẹ bá wa like kẹ bá wa fi tó kù sí comment section ẹ ṣé gan kẹ́dẹ̀ bá subscribe àánú Ọlọ́run á wà pẹ̀lú wa ọ̀kan tá à ń gbọ́ íńtánẹ́ẹ̀tì ó kúnlẹ̀ tó bá ní ká máa sọ yanrìn òkun ó ju yanrìn òkun lọ ẹ bá wa subscribe ẹ ṣé gan kẹ́dẹ̀ fi tó kù sí comment section ààbò Ọlọ́run á dájú lórí wa o Jésù Olúwa wa àmín.